tí ì mọbi tá a fẹ́ bá yàrá já lórí ọ̀rọ̀ owó orí yìí o nítorí ilé ìgbìmọ̀ asòfin ti fárígá pé àwọn ò ní gbà o. ṣẹ́yìn náà ti gbọ́ bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dá olóyè kan dúró lórí bí wọ́n ti ń wakùsà lọ́nà àìtọ́ ní ìlú náà. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti dá àwọn 4 tí wọ́n mú ní ìpínlẹ̀ Auchi sílẹ̀ pé kí wọn kì í ṣe agbésùmọ̀mí rárá o. orílẹ̀-èdè Amẹ́ríkà ti kéde pé gbogbo àwọn tó ń gba orí omi wọ orílẹ̀-èdè àwọn yóò fojú winá òfin o. ṣẹ́yìn náà ti gbọ́ wípé ilé ẹjọ́ ti padà gba Beeli Malami o. ọ̀rọ̀ owó orí yìí mà ti ń dá awuyewuye sílẹ̀ o. a ò tí mọ̀ bí tá a máa bá yàrá já lórí rẹ̀. ohun tá a gbọ́ ni pé ọ̀rọ̀ tí ilé ìgbìmọ̀ asòfin l'Àbújá sọ ni wípé òfin owó orí tuntun tí ìjọba àpapọ̀ ṣe àkọsílẹ̀ rẹ̀ yàtọ̀ sí èyí tí gbogbo ilé buwọ́lù nítorí wọ́n láwọn ṣàkíyèsí wípé ayédèrú rẹ̀ ni wọ́n fi síta. ìdí nìyí tí ilé aṣojúṣòfin l'Àbújá ṣe fi ẹ̀dà òfin náà síta èyí tí ààrẹ fúnra rẹ̀ ti buwọ́lù. ohun tó ń dá wàhálà sílẹ̀ kò ju bí àwọn aṣòfin ti ń yọ sùtìẹ̀tì sí ìjọba pé wọ́n ti tọwọ́ bọ òfin owó orí náà o tí ilé gbé síwájú ààrẹ fún ìbuwọ́lù. tẹ́ ẹ̀ bá gbàgbé wípé Abdulsamad Asuki ti sọ wípé òfin owó orí náà yàtọ̀ sí èyí tí àwọn tìjọ ṣe àṣàrò lórí rẹ̀ nítorí pé eléyìí tí ìjọba tún kéde rẹ̀ yàtọ̀ púpọ̀ ó sì kù díẹ̀ káàtó lẹ́yìn tó ti mú àdínkù bá iyì àti agbára tí ilé aṣòfin àgbà ní ìlú Àbújá. ṣẹ́yìn náà ti gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dá olóyè Òfìkì dúró lórí bó ṣe ń wakùsà lọ́nà àìtọ́ o. síwájú sí i bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní kí olóyè Jacob Adéfábí Ṣọ́balójú tí agbègbè Òfìkì dúró tó sì ní kó lọ rọ́ọ̀kùn nílé o fún ìgbà díẹ̀ kò ṣẹ̀yìn bí ó ti ń tàpá sí òfin ìlú tó sì ń wakùsà lọ́nà àìtọ́ àti lọ́nà tí kò bá òfin mu. àṣé lóòótọ́ ni wípé bí irọ́ bá lọ lógún ọdún òtítọ́ ọbẹ̀ yóò jáde lọ́jọ́ kọrin o. ọ̀rọ̀ yìí mà wá ga o. ṣé ẹ̀ tí ìgbàgbé ọ̀rọ̀ àwọn èèyàn 4 tí wọ́n mú ní Auchi nínú oṣù kejìlá o tí àwọn ológun kéde wọn gẹ́gẹ́ bí agbésùmọ̀mí tí wọ́n bá ọkọ̀ ìjọba lọ́wọ́ wọn. ohun tá a gbọ́ ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tú wọn sílẹ̀ báyìí o nítorí fìjìláńtẹ́ ni wọ́n pè wọ́n lẹ́yìn tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà wọn Brigadier General Rumeh ó ní òun mọ̀ọ́mọ̀ yọ̀ǹda wọn ni fún ìwádìí tó múnádóko títí di àsìkò yìí tí iléeṣẹ́ ọlọ́pàá sì ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ẹgbẹ́ fìjìláńtẹ́ tó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ni. iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú pé lẹ́yìn ìwádìí tó péye ó hàn gbangba pé àwọn 4 náà jẹ́ ọmọ ẹgbẹ́ fìjìláńtẹ́ o tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn láti gbógun ti ìwà àwọn agbésùmọ̀mí àti àwọn ìwà ìbàjẹ́ míì láwùjọ lẹ́yìn tí wọ́n sì tọrọ àforíjì lọ́wọ́ wọn tí wọ́n sì yọ̀ǹda wọn o. SP Adétòun ṣàlàyé pé ohun táwọn èèyàn sọ nígbà náà ni pé wọ́n wà lára àwọn agbésùmọ̀mí tó ń da ìpínlẹ̀ Kwara láàmú àmọ́ ṣá o ohun tó ń lójú ni bí wọ́n ṣe bá ọkọ̀ tí wọ́n kọ orúkọ ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn sí lára. ìdí nìyí tí àwọn ṣe ṣàfihàn táwọn sì ṣe ìwádìí tó múnádóko lórí wọn kí wọ́n tó wá yọ̀ǹda wọn báyìí o. síwájú sí i ṣẹ́yìn náà ti gbọ́ nípa òfin tuntun tí ilẹ̀ òkèèrè gbé kalẹ̀ lórí àwọn tó ń fi ọkọ̀ ojú omi káwọn àjèjì wọlé o. ohun tí a gbọ́ ni wípé ìjọba fẹ́ tọpinpin àwọn tó ń lo ọkọ̀ ojú omi láti ya wọ orílẹ̀-èdè àwọn o. àfi gbọ́ pé àjọ NCA tó ń gbógun ti ìwà ọ̀daràn ní ilẹ̀ òkèèrè ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé àwọn ṣe ètò yìí láti gbógun ti àwọn tó ń fi ọkọ̀ ojú omi kó àwọn àjèjì wọ orílẹ̀-èdè àwọn o. wọ́n tẹ̀síwájú wípé yàtọ̀ sí pé wọ́n ń gba orí omi wọlé sí ilẹ̀ òkèèrè àwọn kan máa ń lo àǹfààní yìí láti fi àwọn ọmọ Nàìjíríà ṣe káràkátà ní ìlú náà. ìdí nìyí tí wọ́n ṣe ń kàn nípa pé kí wọ́n máa yẹ fóònù wọn wò kí wọ́n sì máa bọ́ aṣọ lọ́rùn wọn. ọ̀gbẹ́ni Martin Hewitt tó léwájú gbígbógun ti àwọn wọ̀nyí wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ yìí yóò ṣèrànwọ́ láti dẹ́kun àwọn tó ń fi ọkọ̀ ojú omi kó àjèjì wọlé sí ilẹ̀ òkèèrè àti àwọn tó ń fi àwọn ọmọ Nàìjíríà ṣe káràkátà. ṣẹ́yìn náà ti gbọ́ pé ilé ẹjọ́ ti padà gba béèlì agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ o Malami pẹ̀lú 500 million naira àti onídùúró 2. ohun tá a gbọ́ ni wípé ilé ẹjọ́ gíga àpapọ̀ ní ìlú Àbújá ti gba béèlì agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdìbò Nàìjíríà tẹ́lẹ̀ Abubakar Malami pẹ̀lú 500 mílíọ̀nù náírà 500 million naira àti onídùúró 2 o. ẹni tó jẹ́ adájọ́ Emeka fún Malami ní béèlì náà ṣàfihàn pé àwọn onídùúró 2 ọ̀hún gbọ́dọ̀ ní ilẹ̀ lágbègbè Aṣọ́kòrò. síwájú sí i adájọ́ tún pàṣẹ wípé àwọn tí yóò ṣe onídùúró Malami gbọ́dọ̀ mú ìwé ìrìnnà wọn sílẹ̀ ní ilé ẹjọ́ kí wọ́n tó lè yọ̀ǹda rẹ̀ pátápátá. fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o.